Ebe ka gbẹnu sọ́rọ̀ Alhaji Pasuma. Ai di olomele yin. Gbogbo yin jona mele ni báyìí. Boss kota yàrá kan ló ń gbé sumu la gege. Ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa. Táyé currency jáde now. Àwọn méje tá currency jáde. Wọ́n ní 3005. Ni currency máa ń fa wọn. Lọ play méjì. Ọ̀sán àárọ̀, ọ̀sán àtàlẹ́, àwọn máa gbà 5. Lẹ́ka náà rí chance lọ káyà tàbí jama lọ́wọ́. Bẹ́ẹ̀ pa 20 million 500,000 máa pín. Oye isi. Wa Alhaji wa Saide. Ó ṣe passport fáwọn ọmọọṣẹ́ inú owó tọpa wọ́n dówó yẹn padà náà wọ́n já lówó ṣẹ́ wọn ìgbà tẹ́yìn náà lu jazz amọ̀yìn àwa náà ti pẹ́ ọjọ́ àbẹ̀kú àwa náà ti pẹ́ nínú ó ti pẹ́ o ìgbà tẹ́yìn lu jazz níbi 35 years ago 40 years ago àwa kéde àbá wo ìgbà yẹn tẹ́yìn lu jazz èrò náà fún yín ẹgbẹ́ ní sọ̀nà ẹlẹ́kì rówó ẹni kúlà rẹ̀ lọ́mọ ń ta ṣẹ̀pọ̀ olóòní ló ń jẹ yín máyé ṣé kì í sọlọ́run yẹn ló ń jẹ yín máyé. ẹ̀bà táwọn nìga ẹ̀yìn lẹ́ni fídíò yìí mánéjà eléré ńlá tuwálé o òkì bàbá bàbá táwọn nìga àwọn aláìkì yín gan o wàláì ẹgẹ bí èmi bí ẹnìkan mo láìkì yín gan Sàtáò Bálíngà mánéjà eléré ńlá ìbàrẹ 1 million pé mo gbọ́ sókè mo láìkì yín gan bàbá ṣùgbọ́n mo rí fídíò kan ṣe fídíò yẹn kò bá wáyé nù ẹjọ́jú àwáyé o torí personally rẹ̀ mi ò expect kẹ́ sọ̀rọ̀ kan báyẹn o ẹ dẹ̀ lè sọ lọ́yẹ kẹ́ ọ ìyó mi fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ọ yẹ kẹ́ fọgbọ́n sọ ni náà bàbá afọ́jú gan tó bá gbọ́ nǹkan tẹ́ sọ yẹn bàbá yóò bí tẹ́ direct ọ̀rọ̀ sí o ẹ̀yin sọ wípé kí wọn ò ní tẹ́lọ́rùn kan lọ jẹ̀gbẹ́ pé wọn àlẹ́ sọ kò sẹ́ni tí ó mọ̀ pé àyàn kúnlé àyàn lọ́wọ́ lè ń bá wí. ẹgbẹ́ Bálíngà Sàtáò ẹni ọ̀rọ̀ tó bá ti kàn tó bá ti jọmọ́ ti àyàn kúnlé yẹn bàbá bẹ́ẹ̀ni bọ́dẹ̀ bá ti gbẹ́nu sí àwọn gan máa ti ẹnu bọ̀. àtò búyà tó rí yín fín bẹ̀rẹ̀ má sọ̀rọ̀ ẹ̀mọ́ ẹ̀gbọ̀n ẹ̀rẹ́ ti bí nìkan kan ẹ̀gbọ́n mi rẹ̀ jẹ́ kódà ẹni tẹ́ manage gan bá wà sí ẹgbẹ́ ẹ̀ lẹ́jẹ́ kò yẹ yín ẹni àwọn olórin yẹn ẹni wọn ò ní tẹ́lọ́rùn accepted àgbà wọn ò lè ní tẹ́lọ́rùn náà torí wọn ojú wọn ò fọ́ wọn nìkan tó ń wọlé lórí stage wọn lè nìkan tá tẹ́ ń fún wọn ẹ wá ń fira yín kàn pé ẹ gbalé ẹ ti gba mọ́tò 3 fáṣí lè fẹ́yìn náà fáṣí lè fẹ́yìn ẹgbẹ́ mi fáṣí lè fún yín mánéjà eléré ńlá ni yín náà ẹ̀ ń sókè kí làwọn eléré yẹ kí ni wọ́n rí àwọn onílù yẹn they are also a professional láì yára tiwọn ọ̀gá ni wọ́n náà ẹgbẹ́ mi ẹgbẹ́ yẹn ká gbẹnu sọ́rọ̀ Alhaji Pasuma o torí bá wà sí ìjọba òkè káfàṣà ìbárẹ̀ ọ̀gá ńlá àfẹ́rẹ́ ẹ̀gbọ́n gan àdèmọ́lẹ́ àfẹ́gbọ̀n àdè respect wọn gan tó lẹ́gbẹ̀ẹ́ fúnra rẹ̀ ó máa ń respect èèyàn kò yẹ yín sìn ẹ má gbẹgbẹ wá sórí social media ẹgbẹ́ yòókì fẹ́ kọ́ ké kò tó dọ̀tí ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ ni kẹ́ dọ̀tí ẹgbẹ́ yẹn máa jáde fẹ́ nìyẹn ẹ má dọ̀tí ẹgbẹ́ yẹn o ìgbà tẹ́ ẹ bá sọ ẹ wá ń dàrẹ́ ìjọ̀rọ̀ sí Kúnlé àyàn lọ́wọ́ kọ́ lọ jẹgbẹ́ ẹgbẹ́ ni fẹ́ dàrẹ́ ìjọ̀rọ̀ tó fẹ́ block oore ọ̀tún ẹnìkan ti Kúnlé sọ kó torí ẹ̀ kò mórí wá kó fọrùn lẹ̀ kó ń gẹ́ lọ jẹgbẹ́ ẹgbẹ́ kẹ́ni ẹgbẹ́ lọ jẹgbẹ́ bẹ́ẹ̀ náà yẹ sọ ni flanki yìí ni ẹ tó bá sọ pé ti Kúnlé báwo kó ń gẹ́ lọ jẹgbẹ́ ẹgbẹ́ kí ẹlẹ́kìn bí ẹgbẹ́ Bálíngà ẹ mọ̀ sọ̀rọ̀ àyàn Kúnlé o tó ẹgbẹ́ sọ wípé gbogbo wọn ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jẹ̀mọ́ tẹ́ bá ń darí gbogbo ọ̀sẹ̀ gbogbo wọn wàhálà ìlú ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ ìkíní kan tó bá gbọ́ fídíò tẹ́ ṣe yẹ yóò mọ̀ pé àyàn Kúnlé àyàn lọ́wọ́ lẹ̀ ń bá wí kò dẹ̀ sẹ́ tó bá gbọ́ àyàn Kúnlé yẹn wá táwọn àgùn ní bá gbẹ́nu bọ̀ tó bá ti gbẹ́nu sí àbẹ̀tẹ́nu sí ẹgbẹ́ bẹ́ẹ̀ bí náà kọ́ṣọ̀ kan ẹni pé ẹ máa ń lọ wọlé lọ bá bàrà sí right now àbúrò yín ni ọ̀rẹ́ yín ni now lóòótọ́ ọ̀gá yín ni ẹ sọ̀rọ̀ pa loyalty lóyà dá àwọn akẹ́tà wà lóyìnbó and lawyer ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ṣe máa ń wọlé lọ bá bàrà sí ni ó gba àwọn báyìí tó kú lè wọlé lọ bá
gbogbo friendship yín ọ̀rẹ́ tó wù kẹ́ ṣe láyé orí stage lẹ́tí mọ́ ṣe ìgbà míì tẹ́gbà yẹn lóṣù kan ṣé bá wà sílẹ̀ àwọn ọmọ iṣẹ́ tó bá rí wọ́n lè bá ní ju méjì nu wọn tí ó bá kó wà lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn fọ́ṣù méjì tẹ́gbà níṣẹ́ gbogbo ẹjọ́ bá rẹ̀ ẹjọ́ ṣeré orí stage ni ẹ̀yin lè wọlé lọ bá wà sí at any time òfin wà lù báàdì yìí sọmọ báàdì kan lè pè bá wà sí ẹ̀yin ló máa pè náà ìdáàbò ìgbà kan pè bá wà sí ẹgbẹ́ má sọ báyẹn mọ́ o àwọn ìbá ń bu yín o àgbàlagbà nìyí àdẹ̀pọ̀ yín lé gan ìgbà tẹ́yìn náà lu jazz àmọ̀ yín àwa náà ti pẹ́ ọjọ́ àgbẹ̀kọ́ àwa náà ti pẹ́ nínú ó ti pẹ́ o ìgbà tẹ́yìn lu jazz níbi 35 years ago 40 years ago àwa kéèdè àbá wo ìgbà yẹn tẹ́yìn lu jazz èrò náà fún yín ẹgbẹ́ ní sọ náà ẹlẹ́kì rówó ẹni kúlà rẹ̀ lọ́mọ ń ta ṣèpọ̀ olóni ló ń jẹ yín máyé ṣé kì í sọ lórí yẹn ló ń jẹ yín máyé ni sọ lórí yẹn lówó ni kò síbẹ̀ tó lórí yẹn rówó wọ́n fọwọ́ pé kọ́dà pọ́lọ̀ bẹ̀ pé ẹjẹ́ wọn ṣẹlẹ̀ fún yín wọ́n nà lówó lójú àgbo òun àti mẹ́nìjà ló ń jẹ́ náà ẹ̀yin mẹ́nìjà kì í ṣọ́ọ̀tì lẹ́yìn eléré ẹ̀gbọ́n táwọn ẹ̀yẹ kì í bí rèrè ẹni wọn lóyà ẹ̀ ti gbà mọ́tò ṣé ó gbé wọn ló lè gbà mọ́tò lóòótọ́ ní tọ́ba lóyà fáwọn fans kúnlọ rẹ̀ lọ́wọ́ náà sọ ó náà fans òun tó bá fi lù kí wọn náà máa fún lówó náà máa support òun ṣọ́ọ̀ nìkan ni ẹ̀gbọ́n tẹ́bá kó ogun wọn pọ̀ mi ò ní sọ̀rọ̀ o Davido yẹn ẹ̀dìdì pákéjì ẹ̀ láti ṣe fún kúnlá rẹ̀ lọ́wọ́ lẹ́yìn kí n dá yín lóhùn ẹ jẹ́ kí n bí kankan lẹ́tínà là ó ẹlẹ́gbẹ́ ọ̀gá ńlá tó kú níbi 3 years ago or 2 years ago ó lọ Canada gbogbo ló bá wà sí lọ kò sí tí bá sí lọ tó kì í mú dání bọ́jú òní ó jẹ́ kan ní àwọn promoter ni pé kò mú dání kò mú ẹlẹ́gbẹ́ oníṣẹ́ kan dání sínú àlọ́ ló máa mú lọ torí ibi tí pàṣọ bá wà ló máa wà ìgbà mi pàṣọ á fẹ́ sọnù àlọ́ ló máa gbé sọ́nà àríbi tó sí síbẹ̀ tó kú náà ẹgbẹ́ mi tábà nígbà ibi tó sí àlọ́ sí yẹn òun ló kọ́ nìyẹn lóòótọ́ pẹ̀lú gbígbí tó lọ yẹn for years over almost going to 30 years tó fi sẹ́pẹ̀ gba àsìkò tó kú ṣe wúlò ẹ̀rọ ẹ̀kọ́kọ́ ìlànà bẹ̀rẹ̀ wọ̀nyẹn àárín náà títí ẹlẹ́kùn yẹn ṣe fi tó kọ́kọ́ ṣe nu gbó yẹn gẹ́gẹ́ rẹ̀ kọ̀lọ̀kọ̀lẹ̀ sí ẹ̀gbọ́n mi wọ́n á complete ilé yẹn náà kè complete yẹ èrò wọn rí lọ́gbẹ́ ẹ̀rọ ṣé ó wọ́n kó complete yẹ pa ilé yẹn ibi táwọn sísí nìyẹn á rí ilé yẹn náà ṣé ìpínlẹ̀ ìwé lè kúnra yẹn lọ́wọ́ ẹ̀gbọ́n mi mo tún wá bí question ìgbà tí ẹni bára sí gidi kan bára sí lọ́yà ìgbà tí second manager brother mi Àwòkọ́ Waheed your blessed memory may your soul continue rest in peace ìgbà tí Àwòkọ́ kú Àwòkọ́ wà pẹ̀lú pastor for almost 40 years now rẹ́ǹtì làwòkọ́ ń gbé ìgbà tí Àwòkọ́ kú tí ẹ̀yin bá wà sí àtàwọn kúrú tẹ́ lọ kí ìyàwó Àwòkọ́ lé ẹwọ́n ló sì túrú Àwòkọ́ ìyẹn tó akéré nígbà tó mọ Àwòkọ́ as she big as her wọ́n yẹ kí a tó yẹ tóbi tó yẹ tó wá kí bá wà sí ẹ̀yin náà ẹ̀sẹ̀ ń sọ fún bá wà sí pé ọmọ Àwòkọ́ nìyẹn bá wà sí òun ọmọ ìnáwó ó ní à ṣé olóbi ọmọ eléyìí wọ́n ní bẹ́ẹ̀ láìsẹ̀ ń sọ fún ẹ lọ wo fídíò lórí YouTube náà bá wà sí òun ọmọ ìnáwó ṣé tó bí bá wà sí ó close mọ́ Àwòkọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀ ń wọ ọbẹ̀ jáde ẹ̀yin lọ́mọ ń ba náà kọ́yẹ́ kó mọ́ Àwòkọ́ ni wọ́n yẹ pé ok sọ́mọ ẹ̀ lélẹ́yìí for over 40 years lọ fi ṣẹ́ pẹ̀lú bá wà sí kíkú tó yọwọ́ ẹ̀ láwù ẹ̀ wá ń sọ̀rọ̀ táyé kọ́rẹ́ǹtì jáde náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ́rẹ́ǹtì jáde wọ́n ní 3,500 ní kọ́rẹ́ǹtì máa ń fáwọn tẹ́ ẹ bá lọ play méjì ọ̀sán àárọ̀ ọ̀sán àtàlẹ́ àwọn àgbà 5 lẹ́ka náà ní chance lọ káyà tàbí jámọ̀ lọ́wọ́ kọ́sọ́ ibi sàràfà kí ló nílẹ̀ yìí tó fi kú ẹ̀yìn tó ti kúrò kú lórí mbẹ́ wàá jẹ́ olómele yín gbogbo yín jóná mọ́lẹ́ níbẹ̀ bọ́ọ̀sì kọ́ta yàrá kan ló ń gbé ní Kásùmù làgége ọ̀rẹ́ mi ni mo mọ̀ dáadáa ọ̀rẹ́ mi ni wàá jẹ́ olómele Kásùmù ló ń gbé làgége tẹ̀bá dé pì tẹ̀bá lọ sí pen cinema kí wàá di kẹ́tẹ́ sọ ẹ̀gbọ́n mi báyìí wo lẹ́yìn sọ pa ẹ̀ gbogbo yín ẹ̀jú 25 lọ tẹ̀wà lẹ́yìn pàṣọ yẹn láwọn báàjì yẹn ẹ̀gbọ́n mi
tẹ́ bá fún ẹnìkan kan wọn ní 20,000 kò tí tọwọ́ tí ẹnìkan oṣù tó ná fi lójú ago lóde ẹ mọ sọ̀rọ̀ Mr. Kunloya lọ́wọ́ ṣe pé àd respect yìí àwọn tẹ̀lé wà di respect yìí ẹ̀gbọ́n mi ẹgbẹ́nu Kúnlé ẹgbọ́rọ̀ kó lọ́rọ̀ Kunloya lọ́wọ́ bá bá ń ṣe lóore ẹ jẹ́ kó máa ṣe lóore èrè bá nìyí èrè fún wọn bàbá tẹ bá lọ jákà lọ tẹnu bọ̀rọ̀ àjúwà Sálàbí àwọn husband tó ti bá iṣẹ́ wọn gbọ́rọ̀ yín wá o mo ti fún pọ́ìntì méjì ń sìn tẹ bá lè gbọ́ ẹ pè confam ni mo sọ ẹgbẹ́ tá mi ò tó bu yín mi ò ní kẹ́ ẹ mọ̀ jáde sọ̀rọ̀ anybody fi láti sọ̀rọ̀ ẹ mọ̀ direct ọ̀rọ̀ sí gbogbo wọn bẹ́ẹ̀ ṣe lè rówó kọ́lá máa rówó ẹ sọ́nu fídíò yín ẹni tẹ bá wo èèyàn báyìí lórí stage bí láì bá jókòó sí ẹnì kò bọ́lẹ̀ ẹni kò bọ́lẹ̀ yẹn ṣe lọ́wọ́ ṣẹ́ ẹni kò bọ́lẹ̀ o kò bá ṣàjò mẹ́ta òru kò bá ti rú bí tídáwà kẹtọ́ ní kò bọ́lẹ̀ ṣe fún lọ́wọ́ family man ni o ẹgbẹ́ wọn kò bá kún lé o èwo ló sọ́wọ́ jù nù yín ẹ̀tọ́ owó tẹ ẹ̀tọ́ sọ́wọ́ jù nù yín ọmọ ẹ̀tọ́ bá gbọ́ jù nù yín lórí stage ló gba 10,000 bẹ́ẹ̀ bá dẹ̀ pa 20 million gbogbo tẹ̀ pín fáwọn báàdì yìí tẹ̀ pín wọ́n mẹ́tẹ́ ẹ̀yìn owó ṣe kan ní o kò ju 500,000 naira lọ gbogbo ẹni mo fi sọ mo mà pa músíkì mo bá mú orí fújì ni mo ṣe mọ́nìjọ lẹ́rẹ́ rí ọdún tó pín wọ́n jù ní 500,000 fáwọn báàdì ẹ̀ wọ́n ti kọ̀ tó kí ju 25 kì í pín ju 500,000 bẹ́ẹ̀ pa 20 million 500,000 ẹ̀ máa pín kò yẹ ìsìn wà Alhaji Wasiu Ayinde ó ṣe pásítọ̀ fáwọn ọmọọṣẹ́ inú owó tó pa wọ́n ń dówó yẹn padà náà wọ́n ń já lówó ṣẹ́ wọn bẹ́ẹ̀ ló ṣe rí náà ẹ̀bà Kúnlé nìfẹ́ kọ́rọ̀ ní pọ̀jù ẹ má bínú kábíyèsí bàbá bẹ́ẹ̀ ẹ má sọ̀rọ̀ Kúnlé o ẹ fi Kúnlé lẹ̀ ẹ sọ̀rọ̀ general ẹ má bínú I'm sorry.